لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين. آمين. àwọn bàbá wa lẹ́dí àgbà. أدام الله حياته. mo ò sí nílé ní jásàdẹ̀ wa huwa ma'ana ruhan. حياكم الله. bàbá wa lórí ìrìn àjò báyìí ẹ sì mọ̀ pé tó bá gbé wọn tráfù níjọ́ jímọ̀ nǹkan náà tó dáa ni lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà ni a ti máa rí wọn wò báyìí presently wọ́n kò l'Àbújá ọgbà Sókótó. Allahu akbar kabira. ọlọ́run jọ jàre àtàwọn àti gbogbo àwọn jàmáà tí wọ́n kó lẹ́yìn tí wọ́n tẹ̀lé wọn. تسير رياح النصر. أسير رياح النصر شهرا أمامه. wí báwọn àgbàlagbà ṣe. أسير رياح النصر شهرا أمامه. تسير رياح النصر شهرا أمامه. لا تسير رياح النصر شهرا أمامه. 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 الله أكبر. تسير رياح النصر شهرا. تسير رياح النصر شهرا أمامه. تسير رياح النصر شهرا أمامه. تسير رياح النصر شهرا أمامه. صل على محمد. صل على محمد. اللهم يا ربي صل على محمد وسيد سادات نبي محمد. ọlọ́run الله fọ́ọ̀mù ọdún ọjà lẹ́bì lórí ìrìn àjò kó tó débẹ̀ látẹ́gbọ́n àrùn sí ó ti fẹ́ ṣáájú rẹ̀. ọlọ́run mọ́sà ló pẹ̀lú bàbá wa nàìjíríà àmín. àtàwọn àti gbogbo àwọn àfáà wa tó wà pẹ̀lú wọn àtàwọn àfáà wa tí wọ́n lọ bá Ayatul Kursi. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما هو العلي العظيم. آمين. Suratul Kawthar àfáwà Sheikh Yahya Sokoto àfọ́ oníwàásí tó bá ti ṣe wàásí bí Suratul Kawthar làwọn bàbá ní a ṣe. حفظه الله ورعاه. ọlọ́run fi àfáàyà yásẹ̀sán ní. الحمد لله. bàbá tó tara wọn jáde wọ́n fẹ́ràn Àlàjí Àgbà púpọ̀. الحمد لله. ọmọ bàbá ni wọ́n wá wọ àṣàṣìlámì lókè. bàbá wọn fi ojú winá fàṣàlùsílà wọ́n na àlá bàbá yà bàbá Sókótó lórí ilẹ̀ wa kan náà ilẹ̀ tí Àlàjí Àgbà gbé kalẹ̀ pé gbogbo ọmọ Ádámọ̀ ní ọmọ
sípa kọ́lá kìí ṣe gbogbo mùsùlùmí torí kírísítẹ́nì wà ní Muhammad Kamal Deen University. bàbá gbé kalẹ̀ fún ìmọ̀ àti humanity nígbà fìtínà yunifásitì yìí sọ́fẹ̀ wọ́n dàbò aláàjì bàbá Sókótó lérí. Ya subhanallah. táwọn aláàjì àdìmú àti tí wọ́n bí asas lámì ò lè gbàgbé bàbá aláàjì bàbá Sókótó bọ́rọ̀ bá dọ̀rọ̀ tí a bá wà mítìn àníbẹ̀ bàtà ẹ̀bá alákọ̀wé ti bọ̀ ẹ̀jẹ̀ àti lókà bọ̀. طالع تواريخ ما في الدهر قد وجدوا تجد خطوبا تصلي عنك ما تجد خطوبا تصلي عنك ما تجد. àfa wa ṣèkì yáyá ẹ̀dìdẹ. طالع تواريخ ما في الدهر قد وجدوا تجد خطوبا تصلي عنك ما تجد. gbogbo ẹni tó bá ṣe dáadáa mọ́ yà mọ́ níbi ká lọ dára tí. خيرا يرى. ní tí wàá gbà sọ́dọ̀ mi. Allahu akbar. gbogbo ìgbà tí bá ń rí àfa àyàyà tán bá ń lọ tán sì ń ṣe. haraka ṣe dáwọ́lá jàre. ẹ ṣe ẹ fi kún. تجد خطوبا تصلي عنك ما تجد. àfa àwọn ojú ẹkún àfa gbogbo wa dáwọ́lá náà ní tọrùn ni. تجد خطوبا تصلي عنك ما تجد. àfa àwọn ṣèkè bàbá wa yàyà bàbá Sókótó. Sókótó. látún sọ pẹ̀lú àfa àwa dáadáa yìí ìṣẹ̀lẹ̀ káàfà lù iná tẹ̀lé fàfà yàyà. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. èyí ò ní jà sọmọ fún yín bẹ́ẹ̀ ni. amina. wọ́n láyé tẹ̀sán ọjọ́ ìrùdí rẹ̀ ọ̀jẹ̀ aládùúgbò Sókótó tẹ̀sí gbádùn lọ pàdé ọlọ́run. alhamdulillah. mọ́sálásí wa aládàá aládùúgbò Sókótó ló dì sáyẹn rẹ̀ ni wọ́n sì kọ́ ẹ̀dùn kólẹ̀. تجد أكابرهم قد جرعوا قصصا من الرزايا بها قد فتتت كبد. ọ̀rọ̀ Ànábì Muhammad àfa wa ń sọ. الله عليه وسلم. ẹ̀sìn ògbó rẹ̀. الله عليه وسلم. gẹ́lẹ́ ló kù nísìnyí tá a fi bọ́ sínú oṣù Ànábì Muhammad. bàbá oníwàásí àgbáyé ni. الله أكبر. aṣàdàlọ́hùn ayyama. آمين. هزل ونهب وضرب بالسيات يلي. ó sì wà lórí bàbá Sókótó. حبس وقتل وتشريد لمن زهد. وإن وكيت بحمد الله شرته فلتحمد الله في أقبال من ذهبوا. wọ́n sọ di wáàsí àti gbọ́ wáàsí a'udhu billahi minash shaitanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ومن يعمل مثقال ذرة خيرا يره. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. gbogbo ẹni ó bá ṣe dáadáa yóò rí dáadáa bó ti lè wù kó kéré mọ́. atom làwọn rò kó kéré ń dọ̀hún kankan tó ti tún ju atom lọ nísìnyí. ẹ̀yin student ẹ̀yin science student lẹ́mọ̀. wọ́n ní kankan ti tún kéré ju atom. atom ò ṣe rí with naked eyes. The smallest particle bó o bá ṣe náà ló fi ṣe Ọlọ́run rí yóò sì ṣẹ̀san. ọ̀rọ̀ àwọn alájẹ́ àgbà lọ́kàn mi gbé lọ́bẹ̀ bí n ṣe ń rí yìí kìí ṣe pé aṣọ fọ́lọ́ nǹkan ọ̀gbọ́dọ̀ mọ̀ sí bẹ́ẹ̀ tọ́rọ àwọn fúnra wọn ò fọkàn ọkàn wọn èé dúró pé Ọlọ́run ọ̀gbọ́dọ̀ mọ̀ sí bẹ́ẹ̀ fún wa àmọ́ bí ṣe ń ṣe nu kìí kó mi ẹ̀sìn dàálé ẹran mọ́kì.
mọ́ kí ọlọ́run bẹ́ẹ̀ mọ́ ọlọ́run wa ṣe yóò wù òkú mi ẹ̀sìn dálé ẹran ntọ́ bá jọ bẹ́ẹ̀ lójú rẹ ọmọ ibi tí ń bọ̀ ni ọ̀rọ̀ táàfà mi táàfà lọ sọ̀kalẹ̀ wà sísì yìí ní tí ń pa gbogbo kálukú lẹ́kún ni ojú àwọn bàbá mọ̀ rí púpọ̀ ìwọ náà mú bẹ́ẹ̀ èyí tó ń bá wá ń rí lọ́wọ́ lónìí máa tẹ̀ mọ́ra wala tahsabu anna al-ma'ali rakhisatun ولا أن إدراك الهلا هين سهل لا تحسبوا أن المعالي رخيصة wọ́n tó wà níwàásí ilé ní tó ń pọ́n gíga tó ń lé òpó ń ṣe ló ń jábọ́ má jákè ọ̀sàdúrà kan bí tó lọ orí bẹ̀dẹ̀ àwọn tàná náà wọ́n ti jábọ́ rí wọ́n tún mú náà fi rí bẹ̀dẹ̀ lọ́jọ́ bọ́sẹ̀mí rẹ pé àwọn tí wọ́n kàwé òun náà kí ni wọ́n rí mú dé kọ́ wá tó pàwé tì níjọ́ méjì ìjọba kan ọba fẹ́fọ̀ rẹ èyí tí ó fẹ́fọ̀ rẹ ń bọ̀. látàṣàbù àfáàní mọ̀sẹ̀ máa tàn máa. pé gíga tó rí òun ràkí ìsàdùn ń tọ́ rọrùn láti rí ni kọ́ bẹ́ẹ̀. ولا أن إدراك الأولى هين سهلا ولا أن إدراك الأولى هين àti wá di bàbàrà tó di ẹni gíga máa wọlé máa rọra هين sahal ó ní àfàkùn àfà yìí ó ní هين ó tún wá ní sahal ìtumọ̀ rẹ̀ jọra wọn هين mọ́ rò pọ́ ṣe gbẹ̀dẹ̀múkẹ́ wàlá sáwọ́lọ́ kọ̀rọ̀ ìdẹ́rọ̀ tẹ́lẹ̀ ọ̀lá ayọ̀nà sáwọ́lú mọ́rí àlàkátà ń bàbá kọjá láyé làfààní mọ́rí àlàbẹ̀yẹn bá ṣe dáadáa ọba ṣe dáadáa mẹ́sàn-án ọmọ ádámù ò ní rí ẹyọ kan òun náà wọ́n wà capitalize lédè àmọ́ tòun ti bẹ́ẹ̀ bàbá fọ́lò ẹ̀kọ́ ayé púpọ̀ ìfàní káwọ́ wà sí náà nu bí nǹkan méjì bá ń bẹ lára àyàn má sọ̀rọ̀ mọ́ mo kúndùn ọ̀rọ̀ bí nǹkan méjì bá ti rọ́lù ọ́ kó ẹnu rẹ rókọ́ ọmọ sọ̀rọ̀ bọ́ bá mọ̀ kó o lè má sọ̀rọ̀ láàrin àwọn èèyàn tíra rẹ mọ́nú ilé kẹ́nìkan mọ̀ rí ọ. iná kọ́ دع الكول لا تفزع أيا من يبتلى إن الكلام لمبتلين معيب دع الكول لا تفزع يا من يبتلى إن الكلام لمبتلين معيب bí dẹ̀ra máa ń bẹ pẹ̀lú rẹ tó ń rí dùnnú mọ́ sọ̀rọ̀ mọ́ ọmọ rẹ ṣe graduation ọ̀kan ra mọ́tò ọ̀kan bí ìbejì wọ́n tún máa sọ pé èyí tí ń bọ̀ wáyé wọ́n ẹ̀sẹ̀ fún lápọ̀ìmẹ́ǹtì ni ọ̀rọ̀ rẹ̀ gba kọ́ dákẹ́ wọ́n yọ̀ mọ́ sì jọ́rọ̀ rẹ̀ pọ̀ torí bọ́rọ̀ rẹ̀ bá ti pọ̀ jù ẹni ọwọlé ọkọ̀ ń tojú tiẹ̀ tóun fi bẹ́síkẹ́ ránṣẹ́ sọ́mọ rẹ̀ ọlọ́run yọ̀ wọ́n. ẹni ó ju ọlọ tí ò tí ì rí ìdajì tí wọ́n rí yóò wá ní òun wá ní àbọ́lọ̀ ẹ̀rí tí ń ṣe fótòfótò èmi kàn ń wo nífa ìwọ́n sì ń ṣe tiẹ̀ ni. bẹ́ẹ̀ náà ni bára ń bá ní ọ́ tí nira òun dé góńgórí má sọ̀rọ̀ dákẹ́ ni torí o lè kọlu ọlọ́run bí nira bá dé lónìí tó wá ń ṣe wórówó tó ń rojọ́ ọlọ́run sí ò ti ṣe dáadáa fún ọ rí ni níjọ́ tí ń ṣe dáadáa fún ọ̀tá lọ sọ fún.
ìmúbútàlì iná máa ń. àwọn ẹ̀kọ́ tá ń gbájọ lára Àlàájì àgbà tá a fẹ́ káwa tá à ń wájú òkú wọn mọ̀ rí nù. ara wọn náà ọ̀kan làáfà wa ṣèkì yáyà ni wọ́n bẹ́ẹ̀ lù lónìí. Aláàjì Bá Sókótó lọ́wọ́ awẹ gbogbo àwọn ọmọ náà ọmọ tiẹ̀ náà wà ń bẹ̀. Aláàjì Bá Sókótó táàfà àyàyà yìí jáde lára wọn wẹ̀ àkọ́kọ́ wọ́n wẹ̀ kejì kálukú ọ̀wá sí wọ́n sì lè wẹ̀ mọ́ tiwọn náà wọ́n sì wẹ̀ tiwọn náà. wọ́n gbé sórí ibi tá a ti wẹ̀ báyìí wọ́n tó wá kì í. wọ́n gbé sórí ibi tí wọ́n ti wẹ̀ wọ́n wá ń kì í pé pẹ̀lẹ́. Abdullahi táwa wì yìí Abdullahi tó wà nù gbò yìí Abdullahi ọmọ màfá wa bàbá wa mọ̀kádàmù olóògbé dunu rẹ̀ ní kàǹkàtù. Abdullahi wá sẹ̀mí láyé ó wá ṣe ìyàwó ó bímọ ọkọlé ìwọlé Shehu Nasiru Kabara gẹ̀ẹ́rẹ́ direct ni ó wá ṣàyé ó lérí palon. torí ìdí èyí Ọlọ́run abẹ́ọ́ ìṣẹ̀mí ayé bàbá dákun yọ̀dá ń fún wa ń bẹ̀. àwọn èèyàn ṣe àmì a lè rí gbogbo ẹ̀ tán. àwọn àkálukú náà mà lẹ́mìí ara rẹ̀ pé àwọn kankan ti kọjá fóun nínú ṣe bàbá àbí wọn náà rántí èyí tó kọjá. àmọ́ Ọlọ́run abẹ́ọ́ bá ń ṣe ń bẹ̀ yìí tá a fi ẹsẹ̀ lójú ẹ̀nà ẹsẹ̀ bàbá yìí dákun Ọlọ́run má já wa lẹ́nu ọ̀nà bàbá o. a dìde nísìnyí 1000 naira lẹ́rọ Ọlọ́run kan mú wáyé ó ní ìyàwó olóore Ọlọ́run dogún ẹ̀ fọmọ ọ̀hún Ọlọ́run dákun mọ́sà ṣe bẹ́ẹ̀ èyí tí ọba ṣe Ọlọ́run tó bímọ ọ̀dùnú ni mọ́sà ṣe fún gbogbo ẹni tó bá wá ṣe àmì tó nírú bẹ́ẹ̀ lára Ọlọ́run ó ṣe tiẹ̀ náà. bisimilahi rahman rahim ẹ̀yọ kọ̀ọ̀kan owó 5000 yìí àwọn ìyá wa ní òkè ìmọ̀lẹ́mbí ni wọ́n fi kún owó ìyá wa àgbà ní sẹ́ńtà ẹ̀yin ìyá wa àgbà ní sẹ́ńtà ẹ̀kú àlejò Ansarul Islam àlùbáríkà ọlá aṣáájú ẹ̀dá sẹ́ńtà ọmọ dàgbà sí ni àwọn ẹrú Ọlọ́run tá a máa ṣe sàárà fún bí gbogbo ẹni tọ́nà bá ní ọ́sẹ̀kù lọ́wọ́ kálukú náà ọmọ káfi ṣàánú Ọlọ́run káfi ṣàánú wọn Ọlọ́run mọ́sà ṣàánú àwa náà Ansar Islami ló lé léyìí o ẹ wá gbà o Ansar Islami ló ní o ẹ wá gbà o àfa àwọn ọlọ́dá ẹ̀kú àlejò àwọn ni wọ́n gba sẹ̀ńtínárì ìgbẹ̀yìn báyìí lẹ́kọ̀ọ́ wọ́n fi ń máàkì ẹlẹ́pàá farabalẹ̀ àfa àwa dáadáa ní ògbé wa dìde o àwọn ni wọ́n ṣàdúrà fún gbogbo jàmá àfa àwa Sheikh Isa dáadáa àwọn ni wọ́n fẹ́ aláàjì yóò máa dá sí aláàjì nílò òbú ó ti wọlé o àfọwọ́ ọmọlẹ́yìn bùkátà náà ta níwájú Ọlọ́run ọba ṣe ìmáàmù àfọwọ́ ìmáàmù Sàkẹ́lẹ́ owó wọn ti débí.